fẹ́ pàápọ̀ torí kò sí àgbàdo àti àbúrò ìsàbíkà tó ẹ̀dá ẹ̀ lápẹ̀lẹ̀ ìsàbíkà tó ti ẹ̀ so àti pàgbọ́lá àkọ́bá yẹn sí. We are going to page 9. Page 9. So tá a bá ti kọrin yìí àwọn tó ń gbé no àwa la máa ṣíwájú tá a bá ti kọrin yìí àwọn tó ń gbé casket wọ́n tẹ̀lé wa àwọn ọmọ olókùn wọ́n tẹ̀lé wa àwọn ìjọ ló ń tẹ̀lé wọn. Redemption hymn number 8 lówùrọ̀ ọjọ́ àjíǹde taratọ̀ kan yóò pàdé ẹkún ìtanú ra yóò dópin la 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 la. Bẹ́ẹ̀ sì ni àjíǹde òkú agbè ní ìdíbàjẹ́ tuntun ni o a sì jí ìdílé ní àìdíbàjẹ́ lówùrọ̀ ọjọ́ àjíǹde Olúwa wípé èmi ni àjíǹde àti ìyè ẹni tó bá gbà mí gbọ́ yóò tilẹ̀ kú yóò yè ẹnikẹ́ni tó bá sì ń bẹ láàyè yóò sì gbà mí gbọ́ yóò kú láéláé níyì wọn kò lè ṣàìpínyà. Wọn kò lè ṣàìpínyà ìyára bá lè ṣe mí kò sí ìdákẹ́rọ́ lọ́sùn ọ̀fun. Èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ àti pé òun ó sì dúró lórí ilé lẹ́yìn ọ̀la nípa ti ara mi bí kòkòrò tilẹ̀ bá ara yìí jẹ́ ṣùgbọ́n ní ara mi ni èmi ó rí Ọlọ́run ẹni tí èmi ó rí fúnra ara mi tí ojú mi yóò sì rí ìṣe ti ẹlòmíràn. Fúngbà díẹ̀ ara rẹ̀ yìí fúngbà díẹ̀ ara rẹ̀ yìí lágbèsè gbèsè mi rẹ̀ ìtìyé ìmọ̀lẹ̀ òrọ̀ àjíǹde. Àwa kò mú nǹkan wá sí ayé yìí ó sì dáni lójú pé àwa kò sì lè mú nǹkan jáde lọ. Olúwa fi fún ni Olúwa sì gbà lọ. Ìbùkún ni fún orúkọ Olúwa ọkàn tó kànú nísinsìnyí. Ọkàn tó kànú nísinsìnyí ló sì ń gbàdúrà kíkan yóò kún sí ayọ̀ lọ́jọ́ ayé. Ẹ má ṣe jẹ́ kí inú yín dàrú ẹ gbọ́ Ọlọ́run gbọ́ ẹ gbà mí gbọ́ pẹ̀lú nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà bá tó ṣe bẹ́ẹ̀ ìbá sọ fún yín nítorí èmi lọ pèsè àyè ara ìlú dàpọ̀. Nítorí ní ti èmi láti wà láàyè jẹ́ Kristi láti kú jẹ́ èrè ẹwà náà àtayọ̀ náà. Ẹwà náà àtayọ̀ náà ló ti kọ́ tó láti dé. Àwa láàyè fún Olúwa bí a bá sì kú àwa kú fún Olúwa nítorí bí a wà láàyè tàbí bí a kú ni bí Olúwa ni àwa ń ṣe lóòrọ̀ ọjọ́ àjíǹde wa. Àwa kò mú nǹkan wá sí ayé yìí ó sì dáni lójú pé àwa kò lè
mú nǹkan lọ olúwa fi fún ni olúwa sì gbà á lọ ìbùkún ni fún orúkọ olúwa sí ìdàpọ̀ tó dùn yìí. sí ìdàpọ̀ inú dùn báyìí Jésù máa sábà wá jẹ́. Ẹ̀yin àti ará àdúrà ìsúnmọ́ báyìí ẹ̀yin màmá ìsúnmọ́ bíi pásítọ̀ kọ́mi àlẹ́jọ́ ní sẹ́ńtẹ̀dẹ̀ Praise the Lord. A bẹ̀rẹ̀ ètò ìsìn ní ibojì tí ó màmá wa jákòní obìnrin Rebecca Ogunranti Adekanmi nígbà tí a kọ nínú ìwé orin àkọ́kún 162. Ìgbà àṣálẹ́ ti dòdò tí ara tó ń gbogbo bàtí ìtànsán òòrùn alẹ́ bá ń tàn mọ́lẹ̀ sóhun gbogbo. La 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 la. Ó wọ inú àlàáfíà ìgbà àṣálẹ́ ti dòdò. Ìgbà àṣálẹ́ ti dòdò. Tí ara tó ohun gbogbo láti tàn sàn oòrùn alẹ́ wá tàn mọ́lẹ̀ sóhun gbogbo. Bẹ́ẹ̀ni ó ní gbàgbọ́ ọmọ sí mi lálàáfíà ìgbàgbọ́ tó gbóná jọjọ àmọ́lẹ̀ nínú ọkàn rẹ̀ ìmọ́lẹ̀ kan mọ́ lójú rẹ̀ ẹ̀rín sí bọ́ ní ẹnu rẹ̀ ó fi lè ta wá kó mọ́ sọ̀rọ̀ ògo tó súnmọ́lé ìtọ́sọ́mọ́lẹ̀ tọ̀run wá láti gbà mí yànjú lọ́nà àwọn àǹgẹ̀lú ló yíká láti gbé lọ sí gbogbo wọn. Olúwa jẹ́ ká lọ báyìí ká bá ọyọ ká rojú rẹ̀ tẹ àwòrán rẹ̀ sọ́kàn wá tí ó wá bá ìgbà ọ̀rìn. Àmín. ẹ jọ̀wọ́ àti bẹ̀rẹ̀ sí láyé ẹ jẹ́ ká ṣífìlà wa àwọn ọkùnrin nígbà tí ọmọ ẹ̀hún bàbá wa olùṣọ́ àgùntàn EO Ìdòwú láti gba àdúrà ìbẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí a dìjú ká mọ̀ sàmì àdúrà orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ ńlá Jésù. Bàbá wa nípasẹ̀ Jésù Olúwa la gbé ọ̀gá fún wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run gba ọpẹ́. Adúpẹ́ ìwọ̀n ìgbà àti àkókò gẹ́gẹ́ bí oníjóòbù ti sọ wípé a ti kọ́ ó wà látẹlẹwọ́ rẹ̀ fún orí ọ̀fẹ́ tó fi fún màmá olóògbé ìwọ̀n àkókò tí wọ́n lò nú ayé yìí fún àkókò àtórí ọ̀fẹ́ tí wọ́n fi sìn ọ́ fún àkókò àtórí ọ̀fẹ́ tí wọ́n ti lapa tí wọ́n já nínú ayé Ọlọ́run gba ọpẹ́. Fún àwọn ẹbí ọmọ aya ọmọ ọkọ ọmọ tí wọ́n fi sílẹ̀ fún wọn tó ṣalábò àti odi agbára wọn olùgbà ìyẹn fún ìjọ rẹ tí ó wà ní àlàáfíà pé lẹ́yìn pípapòdà mọ̀mọ́ kò ní jẹ́ òkúfà náà jọ náà Ọlọ́run gba ìyẹn pé ilé àti ẹbí gbogbo ó mójútó Ọlọ́run gba ọpẹ́ fún àkókò yìí láti pe àwa tó kù náà níbí sí àjọ tó nírònà torí pé ó ṣì wá níyè ó bá wa sọ̀rọ̀ ó sì ràn wá lọ́wọ́ láti lo ìgbà ayé wa tó kù fún ògo rẹ Ọlọ́run gba ọpẹ́
gbogbo ṣíṣe wa pátá ní Olúwa gba àkóso. Ọlọ́run darapọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn tí ó jáde Olúwa darapọ̀ mọ́ bá wa pàdé àwọn yín ọ lẹ́yìn papòdà mọ̀mọ́ ẹ̀rù mọ́jẹ́ ọba yìí ẹnì kọ̀ọ̀kan wa a ò ní gbọ́jọ́ lọ́jọ́ gbogbo gbàtà kókó ẹnì kọ̀ọ̀kan ó dé Ọlọ́run jẹ́ àrí ọ̀ká tó ó ní fún orúkọ lóògùn gbogbo káyín ọ̀ lóògùn ní orúkọ Jésù Kristi Olúwa tó olùgbàlà wa. A ó kà nínú ìwé Tẹsalóníkà kìíní orí 4 láti ẹsẹ̀ 13 dé ẹsẹ̀ 20. We are taking our text from the book of Thessalonians chapter 4 from verse 13 to 18. Ìwé ọ̀rọ̀ Ọlọ́run ìwé Tẹsalóníkà kìíní orí 4 láti ẹsẹ̀ 13 dé ẹsẹ̀ 20 ó wà nínú ìwé ètò yìí ojú kẹwàá. Ṣùgbọ́n àwa kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè ara ní ti àwọn tí ó sùn pé kí ẹ má bínú jẹ́ gẹ́gẹ́ bí àwọn ìyókù tí kò ní ìrètí nítorí bí a bá gbàgbọ́ pé Jésù ti kú ó sì ti jíǹde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò mú àwọn tí ó sùn pẹ̀lú nínú Jésù wà pẹ̀lú ara rẹ̀. Nítorí èyí ìdá wa ń wí fún yín nípa ọ̀rọ̀ Olúwa pé àwa tí ó wà láàyè tí a sì kù lẹ́yìn dé àti wá Olúwa bí ó ti wù kí ó rí yóò ṣáájú àwọn tí ó sùn. Nítorí Olúwa tìkára rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run wá tí ó ti ariwo pẹ̀lú ohùn olórí àwọn áńgẹ́lì àti pẹ̀lú ìpè Ọlọ́run àwọn òkú nínú Kristi ni yóò sì kọ́ jíǹde. Nígbà náà ni àwa tí ó wà láàyè tí ó sì kù lẹ́yìn sókè pẹ̀lú wọn sínú àwọsánmọ̀ láti pàdé Olúwa ní ojú ọ̀run. Bẹ́ẹ̀ ni àwa ó sì máa wà títí láé lọ́dọ̀ Olúwa. Nítorí náà ẹ máa fi ọ̀rọ̀ wọ̀nyí tu ara yín nínú. Níyìn ni adájọ́ nípa akẹ́kọ̀ọ́ Ọlọ́run náà tó lọ kó bùkún wọn kíkà àti gbà rẹ̀ sí ìgbàlọ̀ kan wa. Praise the Lord. Àwọn tó fẹ́ bá wa gbé sínú sàárè wọ́n ti lọ. ní ó ti wà bí ẹ̀dùn ọkùnrin. ẹ fi akásí fún mi àdé. àbí kẹ́ fọwọ́ gbé ẹ kọ́kọ́ fọwọ́ gbé náà. bẹ́ẹ̀ akásí sọ̀rọ̀ kẹ́ tó wékùn yẹn mọ́ tẹ́ bá akásí sọ̀rọ̀ kẹ́ tó wékùn yẹn mọ́ kò ní lè ta yín lọ́wọ́. ẹ dákun ta ló tún ní akásí. ó ti kárí. ẹ jẹ́ kí o tún akásí yẹn wà bí ọwọ́. ṣé bẹ́ẹ̀ ni okùn yẹn ta ó yẹ kó ní ó yẹ ká so kó ní kókó ẹ wá má rí jíjù mọ ẹ díẹ̀ díẹ̀. ẹ jáde sẹ́yìn dẹ. ó ti lọ. Tomorrow jáde ká gbogbo sí bẹ́ẹ̀ yẹn ó máa jáde ó máa bá náà. Wọ́n ti lọ. Sorry o. Fa káfí yọ ojú. Jẹ́ kó balance. Ẹ ṣe o. ẹ bá kó bí ẹ sínú ẹ. Praise the Lord. Hallelujah. Àkọ́bíyà. Ẹ jẹ́ kí ìdájọ́ tó wà. Ǹjẹ́ bí ó ti wọ Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ̀ ńlá láti gba ọkọ̀ arákùnrin wa wọ̀n nínú ara Kristi tí í ṣe Díákónì obìnrin Rèbékà Ogunranti Adekanmi tí ó ti fi ìsílẹ̀ lọ sọ́dọ̀ ara rẹ̀. Nítorí náà ẹ fi yẹ̀pẹ̀ díẹ̀ àwa fi ara rẹ̀ pín ilẹ̀ erùpẹ̀ fún erùpẹ̀ ẹ dàgbò ẹ̀.
Another one. Eru fún eru. Eruku fún eruku. Ní ìdánilójú àti ní àìṣe méjì. Ìrètí ajíde sí iye tí kò ní pẹ́ kú nípasẹ̀ Olúwa wa Jésù Kristi. Ẹni tí ó pa ara rẹ̀ sílẹ̀ wá dà tí ó lè rí bí ara wọn ti kára rẹ̀. Tí ó ní òun gẹ́gẹ́ bí àṣẹ agbára nípa èyí tí òun lè fi tẹrí ohun gbogbo bá fún ara rẹ̀. Mo sì gbóhùn kan láti ọ̀run wá wípé tó ń wí fún mi pé kọ̀wé rẹ̀ alábùkún fún ní àwọn òkú tí ó kú nípa ti Olúwa láti ìhín lọ. Bẹ́ẹ̀ ni ẹ̀mí ń wí kí wọn kí ó lè sinmi kúrò nínú làálàá wọn nítorí iṣẹ́ wọn ń tọ̀ wọ́n lẹ́yìn. Ní sáfàbẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní kúkúrú láti ẹnu olùṣọ́àgùtàn ẹ̀sọ́yè agbọ́lá olùṣọ́àgùtàn ti ìjọ tí màmá ń lọ the Apostolic Church ọ̀nà Olúwa Assembly Ẹgbẹ́dọ̀rẹ́ district Mọdákẹ́kẹ́ area. Kí Olúwa kó bùkún àánú iṣẹ́ ìrànṣẹ́ náà. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run agbórúkọ mímọ́ rẹ̀ ga fẹ́ fún wákàtí tó mú adé yìí fẹ́ fún ojú ọjọ́ tó fún wa tó dára. Ọlọ́run bá wa pa ẹ̀ mọ́ gba ẹ̀yìn ògo ni forúkọ orúkọ Jésù Olúwa wa. Praise the Lord. Ṣáájú adúpẹ́ Ọlọ́run fún ọ̀rọ̀ fẹ́ta àrígbà lọ́wọ́ àwọn bàbá tí wọ́n jẹ́ orí ní agbègbè Ẹgbẹ́dọ̀rẹ́ fún rẹ̀ tó fún wa nínú ìsìn etí ìbòjì àgbàgbà Olúwa yóò máa sọ agbára wọn di ọ̀tun. Bẹ́ẹ̀ la dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá ìránṣẹ́ Ọlọ́run tó wà ní yìí lórúkọ Jésù nínú iṣẹ́ ìránṣẹ́ yìí Olúwa yóò mú adélé o. Mo kí àwọn ọmọ olóòkú mo sì kí gbogbo àwọn ẹbí ará àti ọ̀rẹ́ tó wà ní yìí lórúkọ Jésù a ó lọ́jọ́ tó dára o lórúkọ Jésù Olúwa wa. Níbi tí wọ́n gbé ti ka Ọlọ́run fún ayẹ náà mo fẹ́ sáré lu ẹsẹ̀ kan bẹ́ẹ̀ mo sì pe àkórí ohun tá a fẹ́ kíyèsí ní àárọ̀ yìí náà ni oorun dùn láti sùn fún onígbàgbọ́. Gbogbo onígbàgbọ́ tó bá kú wọn ò kú wọ́n ṣe kíni ẹ̀ dáhùn wọ́n sùn ni ẹni bá dẹ̀ sùn ó máa ń ṣe kíni yóò jí nǹkan kan ni yóò sì mú èèyàn jí kíni bí èèyàn ò bá kú kò lè jí. Níwọ̀n bá díẹ̀ bí ọdún kan àti ọjọ́ mélòó kan tí mo dé Ọláolúwa ni mo mọ̀ mo kọ̀ mọ̀ wọ́n díẹ̀ náà ni fún bí oṣù bíi 6 àbí 5 tí mo kọ́ dé mo kọ̀ ṣáà máa ń gbọ́ màmá Adékànmí ta ló ń jẹ́ orúkọ yìí kò sì pẹ́ sígbà yẹn náà ni màmá dé ṣùgbọ́n kí ni kan mo kíyèsí lọ́rọ̀ màmá lọ́mọdé fẹ́ sọ ní ibí mo ti sọ díẹ̀ fáwọn ọmọ olókùn kò sí nǹkan tá a bá ṣe nínú ìjọ Ọláolúwa tí n bá dé ọ̀dọ̀ màmá fẹ́ ṣe nǹkan báyìí màmá ní orúkọ mi ò gbọ́dọ̀ gbẹ̀yìn láì tiẹ̀ mọ̀ pé ọjọ́ òun ò ní pẹ́ mọ náà máa ti ṣe kọ́ bàbá ẹ̀ sì sọ fún mi mọ náà máa rí sọ́ọ̀sì bàbá wa gbọ́ pásítọ̀ ẹsẹ̀ yìí náà ni ẹsẹ̀ yìí ni ó wù mí kí n máa wá hallelujah o oorun ó dùn láti sùn fún onígbàgbọ́ ìgbà kan ní màmá ń ṣiṣẹ́ kò sí àyè rẹpẹtẹ láti yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò ìgbà kan náà máa ń ṣiṣẹ́ bí ọ̀dọ́ màmá ń sáré káàkiri yóò lọ́kọ ó bímọ ó ṣe gbá ó ṣàwo ṣùgbọ́n nísìnyí màmá ti ń sùn iṣẹ́ tí màmá dẹ̀ ń ṣe ó ti ń fọhùn báyìí àkọ́kọ́ Olúwa fún wa ní ojú ọjọ́ tó dára àsìkò tí òjò ń rọ̀ òjò lé ogun akúrò bíi yẹn ni pé màmá yìí iṣẹ́ ẹ̀ dáa níwájú Ọlọ́run ìwọ àti èmi ṣé iṣẹ́ ẹ̀ wá dáa níwájú Ọlọ́run ṣé iṣẹ́ rẹ̀ dáa níwájú Ọlọ́run. Dáfídì pé àwọn ọmọ rẹ̀ ó ní èmi ń lọ sí ọ̀nà gbogbo ayé torí pé mọ̀ pé òun fẹ́ sùn kíní kan ni ò sábà kọ́mọ́ ọmọ láyé òde òní yẹn ni pé àwọn àgbà àtijọ́ tí wọ́n bá ti fẹ́ kú wọ́n máa ń pe àwọn ọmọ wọn wọ́n máa ṣàlàyé fún wọn ìwọ báyìí o ìwọ báyìí ṣùgbọ́n nísìnyí ó dà pé àwọn àsìkò yẹ kò sí mọ́ àsìkò yẹ ò sí mọ́ torí pé kí ni ìgbà ó ń yí padà lójoojúmọ́ àwọn tó bá kọ̀ ní orí ọ̀fẹ́ ìgbà àtijọ́ nìkan tí wọ́n bá ń sọ̀rọ̀ tàbí àwọn àgbà ọkùnrin tó bá ń sọ̀rọ̀ nígbà yẹn a máa rí tó máa bèèrè gba tí ò sì tẹ́ fi ń sọ̀rọ̀ kọ́ báyìí
bàbá mo rántí ìgbà tí mọ̀ mi múra láti kú mo máa ń ṣàlẹ̀ ìjẹ́ mọ̀ mi ò tí pẹ́ tó kú o 25 years péré náà ni ọdún yìí ló pé 25 years kò pẹ́ ìgbà tí mọ̀ mi fẹ́ kú mo máa ń kíyèsí kinní kan máa ń mọ̀ mi láti ìgbà tí lágbájá ti kú ẹ̀yin náà ẹ máa ń ṣe bákan bákan ṣé ẹ fẹ́ kú ni àmọ́ mi á ní rárá o ọlọ́run ní jẹ́ kò sí kan tó sóhun láì mọ̀ pé ọjọ́ ò tiẹ̀ pẹ́ gbogbo onígbàgbọ́ tó bá kú nínú olúwa wọn ò kú wọ́n sùn ni mo sì dúpẹ́ láwọn ọmọ olókù mo sọ fáwọn kan mo sọ pé káwọn kan ẹ nílò kẹ́ ẹ̀ bá ara jẹ́ ó kò yẹ pé kò sí ẹni tó máa fẹ́ kí arúgbó òun kó kú bẹ́ẹ̀ ni kò sí bọ́mọ ẹ ṣe lè dájú tó kò ní fẹ́ kárúgbó ẹ̀ kú kò ní fẹ́ kí ìyá ẹ̀ kú kò ní fẹ́ kí bàbá ẹ̀ kú ṣùgbọ́n bí ò bá kú kò ní níjọba ọ̀run wọ̀ torí náà ẹjọ́ màmá ti sun oorun tiẹ̀ báyìí a ò mẹ́ni tó kàn ọ́ bíbélì ẹ̀sọ́ mi kan ó ní mo rí èwe àti àgbà níwájú ìtẹ́ ìdájọ́ kí ló dé tọ́lọ́run gan nínú ọgbà Édẹ́nì gbà ni kí ló dé tí ọlọ́run ò fi àyè lẹ̀ fún ádámù kó jẹ èso igi ìyè títí láéláé ká má bàa máa kú ṣùgbọ́n ọlọ́run mọ̀kò tó bá jẹ igi èso ìyè yẹn kí ló máa ṣẹlẹ̀ ènìyàn ò ní kú kò ní sí ikú láyé ọlọ́run wa kò tẹ̀ ní sí àjíǹde ẹ̀ ṣe ọlọ́run wa lè kó mbẹ́ torí náà má bàrà jẹ́ ìwọ ni kò yẹ iṣẹ́ ọwọ́ rẹ wò tí oorun tiẹ̀ bá kanlẹ̀kùn báyìí ṣé wàá ríbi dé sí tèmi náà ríbi dé sí òní ẹsẹ ọba tí òkúta ní ìsìn ẹrí ẹlòmíà jà sámàlà ẹlòmíà jà sí rẹ sí ẹlòmíà jà wọ́n ṣe àdúró òkú yẹ mi ti ẹ̀rí kankan jẹ́ èyí tó ń bá wa ṣe ń tiẹ̀ nìyẹn tó náà yóò dára fún wa o ẹ̀yin ọmọ màmá Adékànmí yóò dára fún yín o mo wá sọ ní ìsìn kí ogun máa gbogbo wọn tá a bá ti ń ṣe nù ṣọ́ọ̀ṣì bọ̀dá bá yọ̀ wá mi níjẹ́ o gbádùn o ó gbádùn lórúkọ Jésù ẹ máa gbádùn lórúkọ Jésù èmi níjẹ́ gbádùn ni pé bí màmá ṣe ń ṣe nígbà tí màmá wà láyé màmá wa ní à pásọ̀ kí ló tún kù wọn á fẹ́ ṣe nǹkan báyìí kọ́mẹ́ṣẹ̀ gbé obìnrin tá a ṣe lọ ẹsikísà pọ̀mọ́dáwó a ti ṣe kọ́mẹ́ṣẹ̀ yẹn tán mọ̀mọ́ ní àmì ìsìn gbọ́ òun náà màmú ní ṣé ká kúkú má fi kankan sí orúkọ ẹ bá ń fi kankan sí orúkọ mi torí náà nǹkan tí màmá ṣe sílẹ̀ ní ọlá Olúwa kó má dìgbà pásọ̀ yìí kò má jẹ́ ìsinmi bẹ́ẹ̀ ni yóò dára fún yín o ìwọ tó sì tí ì mọ Jésù àǹfààní lélẹ́yìí fún ọ o Jésù wípé èmi ni ọ̀nà ìyè àti òtítọ́ wọ́n ní kó o sin Ọlọ́run olóòsìn Ọlọ́run wọ́n ní kó o sin gbá olóòfẹ́ jayé ẹ̀jẹ̀ ń jayé mo fẹ́ ṣe fàájì láyé ìgbà tó bá ti kankan ló máa gbẹ̀yìn fàájì kí ló máa gbẹ̀yìn ẹ̀ ikú náà ni àǹfààní lè fún ìwà àti èmi láti ronú pé wà dáa torí pé ìgbéyàwó kan ń bọ̀ jẹ́ gbogbo èèyàn àtọkùnrin la máa ṣe kíni la máa ṣe ìgbéyàwó yẹn fún níbo ní ọ̀run orí ọ̀fẹ́ àti agbára tí ìwọ àti èmi tá a fi kó ipa níbẹ̀ Ọlọ́run yóò yànda fún wa lórúkọ Jésù Olúwa wa lórí àtòkù sọ̀rọ̀ fún ìgbàlẹ̀ mi wa. àyànfẹ́ o àyànfẹ́ o àyànfẹ́ o ẹja múra ìléyà àyànfẹ́ o àyànfẹ́ o àyànfẹ́ o ẹja múra ìléyà. Ikú tí ń pa ojú gbẹ ni òwe ni ń pa fún wa. Tí màmá rèé a sọ rere nípa ti màmá kí la sọ nípa tẹni kọ̀ọ̀kan wa. Agbẹ́gbẹ́ Ọlọ́run wa olùgbà ọpẹ́ wa. Ẹ̀mí tí wọ́n ti rí ọ tí fi ọtí àkọ́kọ́ rẹ̀ olùgbàgbé ẹni kọ̀ọ̀kan wa. Àti gbọ́ ọ̀rọ̀ rẹ ní orúkọ Jésù ọ̀rọ̀ rẹ jẹ́ kó ṣe iyebíye ní ayé wa. Má jà fi ayé wa bọ̀ ọ̀run wa jẹ́ wàá mú wa délé ká délé sinmi ká láyè lọ́dọ̀ rẹ a ó sì máa yìn ọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Hallelujah. 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 àmú ètò ìsìn tí ibojì ní ti ìsìnkú mọ̀mọ́ díákónì obìnrin Rèbékà Ògúnrántí Adékànmí wá sí ìdánidúró pàtàkì nínú ìwé orin ìràpadà 775 ní ojú ìwé kọkànlá ìwé ètò ìsìn yìí. máa sùn olùfẹ́ kó o sì máa sinmi gbórílé àyà olùgbàlà rẹ
afẹ́ o ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù súnre 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 la 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 la. Àwọn òkú nínú Kristi ni yóò sì kọ́ jíǹde máa sùn olùfẹ́ kó sì máa sinmi. Máa sùn olùfẹ́ kó sì máa sinmi. Gbórí ní àyà olùgbàlà rẹ̀. A fẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù. Súnre súnre súnre. Òórùn rẹ̀ dùn bí ti ọmọ tuntun. Yóò jí mọ́ sí lára òmẹ̀kún. Ìsinmi tirẹ̀ pé ó sì dájú. Súnre súnre súnre. Títí ayé asán yìí ló fò lọ. Tí Jésù yóò kó àyànfẹ́ rẹ̀ gbọ́. Títí òkùnkùn yóò fi ré kọjá. Súnre súnre súnre. Títí ọ̀dọ̀ àjíǹde yóò fi dé. Àwọn òkú ló Jésù yóò jíǹde. Tí Jésù yóò wá nínú òkú rẹ̀. Súnre súnre súnre. Títí àfi ọ̀ṣọ́ sí ọ̀rẹ́ wa. Wọ́n ló máa dán ìyàwó rẹ̀. Títí àdé ọ̀lẹ́ Adéwúrà. Súnre súnre súnre. Súnre olùfẹ́ fún gbàgì ẹ̀mí. Láìpẹ́ àwa táyé àti tọ̀run ló máa gbé bọ̀ ní ìdàpọ̀ dídùn. Súnre súnre súnre. Títí àrùn ti pàdé ní ìbẹ̀rẹ̀. Pàṣẹ fún wa ní agbádá mímọ́. Títí àríra lójúrojú. Súnre súnre súnre. Praise the Lord. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó máa bẹ̀rẹ̀ ìsìnkú ohun màmá wa Diakoni obìnrin Rebecca Ogunranti Adekanmi. Màmá ti ṣiṣẹ́ tirẹ̀ ní iṣẹ́ rẹ̀ kí wọ́n ń tọ̀ lẹ́yìn. Ó dá abẹ́ Jésù kù ṣùgbọ́n ó yẹ ká yẹ ara wa wò. Ẹ jẹ́ kí a yẹ ara wa wò. Níbo la ó parí ilé ẹ̀jọ́ wa sí? Àti gbọ́ wàásù o. Bí a bá ti kó ń bá yín sìn, ẹ wo yẹ̀pẹ̀ tó máa rọ́ lórí màmá. Èmi ni mo dà báyìí. Èmi mo ní gbogbo kòkó yìí. Èmi mo ní oko ọ̀rẹ́. Èmi mo ní oko fámíà. Èmi mo ní oko ọ̀yẹ̀rẹ́. Ibi tó parí sí náà rèé o. Ilé tí màmá kọ́ rèé. Ó dára sí wọ́n sí. Abẹ́ àkọ́lé bá ara lẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà wa. Àwa náà máa retí pé lọ́jọ́ kan àwa náà ilẹ̀ ó ga jù wá lọ. Dábàá ní ilẹ̀ ó ga jù yàn lọ. Wọ́n tá à ń wúre o. Lóbi tó wà tó dúró sí yẹn orí ènìyàn ló wà. Bẹ́ẹ̀ ni ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tún ọjọ́ ọ̀la wa ṣe. Ọjọ́ ọ̀la wa náà láti gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà wa. Yóò dára fún wa o. Lẹ́yìn ìgbà tá a ti ṣe orí ọ̀fẹ́ ilé ìsìn là ń lọ. Ẹ jọ̀wọ́ ẹ má lọ sí orí fídì báyìí torí pé lọ́jọ́ ẹ̀yẹ wa lórúkọ Jésù ojú òní ti wá. Gbogbo ẹ̀yin àwọn tó bá yín wá là máa pèlè ẹ̀kọ̀ kan. Tó bá jẹ́ àwọn tó bẹ́yìn wá orí fídì lọ́jọ́ torí àti jẹ ẹsẹ̀ mú àti jẹ àmàlà wọ́n ti wá. Because this is the last respect. Ṣé tí wọ́n gbé ẹ̀kọ́ fi fún ẹ̀yin àti wọ́n la fún màmá yìí nítorí yín àwọn tó wá láti wọrí mọ̀ ìtọ́ ẹ̀ ti wá sí báyìí. Ṣé ká lọ jókòó sórí fídì and ẹ ká rí pé olùwàṣẹ gbogbo dáadáa our time is well spent by 10 sí quarter after ó yẹ ká bẹ̀rẹ̀ outing àbágbó ni ká bẹ̀rẹ̀ sí 10:30 tó pẹ́jọ́ àbí 10 ló jẹ́ 11 latest by quarter after
ó yẹ ká bẹ̀rẹ̀ service so that ẹ lè ráyè attend sáwọn èrò yín. We always be time conscious in our everything that we are doing. A ò máa ń waste àkókò less than 2 hours àti parí service. Ẹ lọ farabalẹ̀ attend sáwọn ará àti ọ̀rẹ́. Ẹ sọ fún àwọn ọ̀rẹ́ yín tó wà pé torí mi ló ṣe wá síbi ìsìnkú bá màmá mi láti Èkó láti Òṣogbo láti Mọ̀dẹ́kẹ́ máa bọ̀ ní church kájọ dúpẹ́ kájọ jó pé mo gbẹ̀yìn màmá mi ò fojú sunkún mi lórúkọ Jésù ẹ̀yin náà ẹ̀rí fojú sunkún ọmọ ẹ ṣe àmì dáadáa ẹ jọ̀wọ́ ẹ bá tún ìbà ṣe dáadáa ẹ bá ti kó yẹ̀pẹ̀ yẹn ẹ bá wa ṣe concrete ẹ kẹ́ ẹ ṣe kó ṣe wò now lẹ́yìn tí a bá ti ṣe orí ọ̀fẹ́ the minister of God how pay last respect yẹn ni pé how fi yẹ̀pẹ̀ sórí ìbò. kọ́kọ́ ló máa gbẹ̀yìn fàájì kí ló máa gbẹ̀yìn ẹ̀ ikú náà ni àǹfààní rẹ̀ fún ìwà àti èmi láti ronú pé wà dáa torí pé ìgbéyàwó kan ń bọ̀ tó gbogbo èèyàn àtọkùnrin la máa ṣe kíni la máa ṣe ìgbéyàwó yẹn fún níbo ní ọ̀run orí ọ̀fẹ́ àti agbára tí ìwà àti èmi tá a fi kó ipa níbẹ̀ Ọlọ́run yóò yàn dá fún wa lórúkọ Jésù Olúwa wa tó bá tó fi sọ̀rọ̀ fún ìgbàlẹ̀ mi wa. àyànfẹ́ o àyànfẹ́ o àyànfẹ́ o ẹja múra iléyá àyànfẹ́ o àyànfẹ́ o àyànfẹ́ o ẹja múra iléyá. Ikú tí ń pa ojú gbẹ ni òwe ni ń pa fún wa. Tí màmá rèé a sọ rere nípa ti màmá kí la sọ nípa tẹni kọ̀ọ̀kan wa agbẹ́gbẹ́ Ọlọ́run wa ó bá gba ọpẹ́ wa ẹ̀mí tí wọ́n ti rí ọ tí fi ọ sí àkọ́kọ́ rẹ̀ ó lọ gbéwọ́ ẹni kọ̀ọ̀kan wa àti gbọ́ ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ jẹ́ kó ṣe iyebíye nínú ayé wa má jà fi ayé wa bọ̀ ọ̀run wa jẹ́ wàá mú wa délé ká délé sinmi ká láyè lọ́dọ̀ rẹ a sì máa yìn ọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Hallelujah. 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 àmú ètò ìsìn tí ibojì ní ti ìsìnkú mọ̀mọ́ díákónì obìnrin Rebecca Ogunranti Adekanmi wá sí ìdánidúró bàtà ọkọ̀ nínú ìwé orin ìràpadà 775 ní ojú ìwé kọkànlá ìwé ètò ìsìn yìí máa sùn olùfẹ́ kó o sì máa sinmi gbórílé àyà olùgbàlà rẹ afẹ́ oṣù mọ́ Jésù fẹ́ ọ jù sunre 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 la 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 àwọn òkú nínú Kristi ni yóò sì kọ́ jíǹde máa sùn olùfẹ́ kó o sì máa sinmi. Máa sùn olùfẹ́ kó sì máa sinmi gbórílé àyà olùgbàlà rẹ̀ afẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù sunre 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 òun rẹ̀ dùn bí ti ọmọ tuntun yóò jí mọ́ sí lálá òun ẹ̀kún ìsinmi tirẹ̀ pé ó sì dájú sunre 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 títí ayé asán yìí ló fònà tí Jésù yóò kó ayáfẹ́rẹ́ jọ títí òkùnkùn yóò fi ré kọjá sunre 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 títí ọ̀dọ̀ àjíǹde yóò fi dé àwọn òkú ló Jésù yóò jíǹde tí Jésù yóò wá nínú ògo rẹ̀ sunre 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 títí àfi ọ̀ṣọ́ sí ọ̀rẹ́ wa wọ́n ló máa dán ilé àwòrán rẹ̀ títí àbẹ̀ ọ̀lẹ́ àdéhùrà sunre 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 olùfẹ́ fún gbàdí ẹ̀mí lẹ́gbẹ́ àwa táyé
ayé àti tọ̀run ló máa gbé bọ̀ ní ìdàpọ̀ dídùn. Súnre 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 títí àrùn ti pàdé ní ìbẹ̀rẹ̀ pàṣẹ fún wa ní agbádá mímọ́ títí àrùn ríra wa lójúrojú. Súnre súnre súnre. Praise the Lord. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó máa bẹ̀rẹ̀ ìsìnkú ohun màmá wa Yakoni obìnrin Rebecca Ogunranti Adekanmi. Màmá ti ṣiṣẹ́ tirẹ̀ ní iṣẹ́ rẹ̀ kí ó ń tọ̀ lẹ́yìn. Ó dá abẹ́ Jésù kù ṣùgbọ́n ó yẹ ká yẹ ara wa wò. Ẹ jẹ́ kí a yẹ ara wa wò. Níbo la ó parí ilé ẹ̀jẹ̀ wa sí? Àti gbọ́ wàásù o. Bí a bá ti kó ń bá yín sìn, ẹ wo yẹ̀pẹ̀ tó máa rọ́ lórí màmá. Èmi ni mo dà báyìí, èmi mo ní gbogbo kòkó yìí, èmi mo ní kó ọ̀rẹ́, èmi mo ní kó fámíà, èmi mo ní kó ọ̀yẹ̀rẹ́. Ibi tó parí sí náà rèé o. Ilé tí màmá kọ́ rèé. Mo dá wá sí wọ́n sí. Abẹ́ akọ́lé bá ara lẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà wa. Àwa náà máa retí pé lọ́jọ́ kan àwa náà ilẹ̀ ó ga jù wá lọ. Dábàá ní ilẹ̀ ó ga jù yàn lọ. Wọ́n tá à ń wéré o. Lóbi tó wà tó dúró sí yẹn orí ènìyàn ló wà. Bẹ́ẹ̀ ni ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tún ọjọ́ ọ̀la wa ṣe. Ọjọ́ ọ̀la wa náà láti gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà wa. Yóò dára fún wa o. Lẹ́yìn ìgbà tá a ti ṣe orí ọ̀fẹ́ ilé ìsìn là ń lọ. Ẹ jọ̀wọ́ ẹ má lọ sí orí fídì báyìí torí pé lọ́jọ́ ẹ̀yẹ wa lórúkọ Jésù ojú òní tì wá. Gbogbo ẹ̀yin àwọn tó bá yín wá là máa pèlè ẹ̀kọ̀ọ̀kan tó bá já àwọn tó bẹ́yìn wá orí fídì lọ́dún torí àti jẹ ẹsẹ̀ mú àti jẹ àmàlà wọ́n ti wá because this is the last respect. Sọ pé ẹ̀kọ́ fi fún ẹ̀yin àti mo la fún màmá yìí nítorí yín àwọn tó wá láti wọrí mọ̀ ètò ẹ̀rẹ́ ti wá síbẹ̀ yìí ká lọ jókòó sórí feed and ẹ ká rí pé olùwàṣọ gbogbo dáadáa our time is well spent by 10 sí quarter after ó yẹ ká bẹ̀rẹ̀ outing àbágbó ni ká bẹ̀rẹ̀ sí 10:30 tó pẹ́jọ́ àbí 10 ló jẹ́ 11 latest by quarter after ó yẹ ká bẹ̀rẹ̀ service so that ẹ lè ráyè attend sáwọn èrò yín. We always be time conscious in our everything that we are doing. A ò máa ń waste àkókò less than 2 hours àti parí service. Ẹ lọ farabalẹ̀ attend sáwọn ará àti ọ̀rẹ́. Ẹ sọ fún àwọn ọ̀rẹ́ yín tó wà pé torí mi ló ṣe wá síbi ìsìnkú bá màmá mi láti Èkó láti Òṣogbo láti Mọ̀dẹ́kẹ́ máa bọ̀ ní church kájọ dúpẹ́ kájọ jó pé mo gbẹ̀yìn màmá mi ò fojú sunkún mi lórúkọ Jésù ẹ̀yin náà ẹ̀rí fojú sunkún ọmọ ẹ ṣe àmì dáadáa ẹ jọ̀wọ́ ẹ bá tún ìbà ṣe dáadáa ẹ bá ti kó yẹ̀pẹ̀ yẹn ẹ bá wa ṣe concrete ẹ kẹ ṣe kó ṣe wò now lẹ́yìn tí a bá ti ṣe orí ọ̀fẹ́ the minister of God how pay the last respect yẹn ni pé how fi yẹ̀pẹ̀ sórí ìbò ayérayé agbé orúkọ rẹ̀ ga aṣọ gbogbo tán àyè sùkù síbẹ̀ a fẹ́ máa lọ sí ilé ìsìn fún ìsìn ìdúpẹ́ àti ìjáde òkú níbi tí àwọn ọmọ màmá wọn fi ayọ̀ wọn hàn pé màmá wọn ó ti rí Jésù kó tó rí ikú bàbá nínú ìsìn náà Olúwa gba ìṣàkóso gbogbo ọkọ̀ tá ó máa gbé lọ àtàwọn tó fẹsẹ̀ tó gun ọ̀kadà lórúkọ Jésù ẹ̀gúnlẹ̀ ayọ̀ nínú ìsìn náà Olúwa jẹ́wọ́ agbára gbàgbọ́nsẹ̀ tó ló máa lò Olúwa gbé wọn wọ̀ Olúwa kún wa fún agbára àfìdílé ilé ọlọ́wọ́ lẹ́yìn pàkúdà màmá lórúkọ Jésù ikú àkúfà kò ní wọlé ẹ̀mí fún àti àlàáfíà Olúwa fi fún yín iṣẹ́ rẹ tí màmá ti dáwọ́lé lórúkọ Jésù kò ní bàjẹ́ lọ́wọ́ lórúkọ Jésù ní òkúta nípa àwọn òṣèré jẹ́ àwọn òṣèré sàṣì ó ti rí bẹ́ẹ̀ o kò yí padà kó ní forúkọ Ọlọ́run wa jẹ́ kí ó rọ̀bẹ Jésù Olúwa lẹ́yìn mú ọ̀tọ̀ Ọlọ́run ìdàwọ́ tí mẹ́ta lọ́kàn kó máa bá wa gbé kó máa dúró sílẹ̀ láti sin lọ àti títí láéláé àmín lórúkọ Jésù Olúwa Olúwa báyìí jẹ́ kéèyàn kú borí wa Olúwa ìwọ ni Ọlọ́run wa báyìí jẹ́ kéèyàn kú borí wa Olúwa ìwọ ni Ọlọ́run wa báyìí jẹ́ kéèyàn kú borí wa àmín hallelujah hallelujah ẹ̀yin Olúwa lógo ògo fún Jésù. Ẹ má gbàgbé the Apostolic Church
ní ẹ̀yìn Zion Baptist Church ní church wa aṣọ gbogbo kíákíá yóò dára fún wa o. láti fẹ́ máa lọ church tí wọ́n bá fẹ́ máa lọ church.
Dára ó yá náà.